Good evening, my people. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Owú ọlọ́mọ yẹ kó wú pẹ̀lú mi. Wọ́n ní Mariam ní pé òun ò lè fọkọ òun sílẹ̀ o, òun ò lè ṣe kó má rí ọkọ òun o. So nǹkan tí Mariam sọ nìyẹn. Wọ́n ní bàbá kábíyèsí dẹ̀ sọ fún yín pé tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ ọkọ ẹ̀, ìwà tó ń wù kò ní wùwà rádaràda tó ń wù. Pé tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Wọ́n ní Mariam bó ṣe bẹ̀rẹ̀ sí ké nìyẹn wípé kí ló dé táwọn máa submit sí Queen Naomi wípé nǹkan tó ń ṣe fáwọn is not good, is unfair. Ó ṣàbẹ̀rẹ̀ sí wáwàwí. Ó ní òun rẹ́dì láti share kábíyèsí pẹ̀lú Queen Naomi. Ó ní but Queen Naomi ò rẹ́dì láti share kábíyèsí pẹ̀lú anybody. Wípé tó bá yẹ pé Queen Naomi rẹ́dì láti share kábíyèsí pẹ̀lú anybody, wọn ò ní sẹ́ pé káwọn kúrò nínú palace. Ó ní òun ò ń ṣe problem. Ó ní Queen Naomi ní problem. Àwọn ni wọ́n ń fa wàhálà. Àwọn ni wọ́n fẹ́ share anybody pẹ̀lú kábíyèsí. Wípé àwọn ni wọ́n ń da gbogbo nǹkan rú. Ló bá ń ké o wípé kí ló dé tí wọ́n ń blame òun for everything. Kí ló dé tí wọ́n máa blame mọ́mì Tadéníkáwọ̀, Queen Naomi. Ní kí ló dé tó yẹ pé òun nìkan náà máa ń blame fún gbogbo nǹkan. Wọ́n ló ń sunkún ni o. Àlẹ́jì ni nǹkan tá a gbọ́ ni o. Ó ní Queen Naomi selfish. Ó ní wọn ò fẹ́ share ọkọ wọn pẹ̀lú obìnrin míì. Ó ní so ìtorí ẹ̀ ní Queen Naomi ò fi padà wá sí inú palace ni wọ́n fi dúró síta. Ó ní gbogbo problem tí wọ́n face ní palace ní ìsìn. Ó ní torí pé Queen Naomi wípé Mariam ló ń sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún yín o. Ó nítorí pé Queen Naomi selfish. Nítorí pé Queen Naomi ò fẹ́ share kábíyèsí pẹ̀lú obìnrin míì ni. Wípé ara wọn nìkan ni wọ́n mọ̀. Wípé tó bá yẹ pé Queen Naomi ready láti share kábíyèsí ni. Wípé gbogbo problem tó ń ṣẹlẹ̀ ní palace kò ní máa ṣẹlẹ̀. Wípé everybody wọ́n á wà ní ìrẹ́pọ̀, kò ní sí wàhálà. Ó ní nǹkan tí kábíyèsí ò fi wà happy ní pé ìgbà tí Queen Naomi yarí tí wọ́n láwọn ò ní wá sí palace. Ó ní nǹkan yẹn kò jẹ́ kí inú kábíyèsí dùn. Wípé because kábíyèsí ò lè do without Queen Naomi. Ó lóun mọ̀ pé nǹkan tí Queen Naomi ń ṣe kì í ṣe nǹkan tó dáa. Wípé gbogbo wọn dẹ̀ ń support Queen Naomi. Wípé kò yẹ kó máa support Queen Naomi torí ìwà tó ń wò ó dá ipọ́n selfish para wọn nìkan ni wọ́n mọ̀. Ó ṣáà ń sọ rádaràda ọ̀rọ̀ wípé òun rẹ́dì láti share kábíyèsí pẹ̀lú Queen Naomi. Wípé Queen Naomi selfish ni. Wọ́n ní bàbá kábíyèsí bá ní kó gbẹ́nu ẹ̀ dákẹ́ níbi tó dé yẹn pé òun sọ pé ọkọ ẹ̀. Ṣé o ti gbàgbé pé ìwọ ló bá obìnrin yìí nínú palace ni? Ṣé o ti gbàgbé pé ìwọ ló bá obìnrin yìí nínú palace ni tó ń ṣe ọkọ ẹ̀? O rẹ́dì láti share Queen Naomi pẹ̀lú ọkọ ẹ̀. Ṣé ọkọ ẹ̀ ni àbí ọkọ Queen Naomi? Àbó o ti sáré gbàgbé nìyẹn? Ó ní bàbá kábíyèsí bá ní kò mọ nǹkan tó ń sọ. Pé ó dàbí pé nǹkan ń ṣe. So wọ́n wá ń sọ fún bàbá kábíyèsí pé kí ló dé tí wọ́n ń blame òun. Wípé ṣe bí Queen Naomi ni ò rẹ́dì láti share kábíyèsí pẹ̀lú anybody. Wípé so Naomi ló yẹ kó máa blame. Bàbá kábíyèsí wá ní àwọn ò lè blame Naomi because ìwọ ló wá gbọ́kọ ẹ̀. Ìwọ tó dẹ̀ wá gbọ́kọ ẹ̀, ara ẹ̀ gbóná. Ara ẹ̀ gbóná. Wípé so many times ni Queen Naomi ti fẹ́ wọnú palace tó máa ní kó má wọnú palace. Ara ẹ̀ gbóná. Ìwọ ni kó kẹ́rù ẹ̀ kó kúrò nínú palace kó lọ síbi tọ́kọ ẹ̀ fi ẹ́ sí. Ṣó ti yé yín nǹkan tí bàbá kábíyèsí sọ fún ọ nìyẹn. So wọ́n ní ó ṣáà ń sunkún egbére ẹ̀ náà ni. Wípé wọ́n fẹ́ lé òun kúrò nínú palace. Wọ́n lẹ́kọ̀ọ́ egbére ló ń sun. Bàbá kábíyèsí dẹ̀ ní kò sí nǹkan tán lè ṣe, wọ́n bá kó òru palace yẹn. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn ta ní ká wá sọ fún yín o. Ṣé rí ọ̀rọ̀ Mariam? Ọwọ́ tó le lọ̀rọ̀ ẹ̀ gbà o. Ọwọ́ tó le lọ̀rọ̀ ẹ̀ gbà because kò fẹ́ kúrò nínú palace yẹn. So bàbá kábíyèsí ò dẹ̀ kí wọ́n take it easy pẹ̀lú ẹ̀ rárá. So mo ṣáà gbàdúrà pé Ọlọ́run á fún bàbá kábíyèsí ṣe. Lágbára Ọlọ́run á kúrò nínú palace yẹn. Kán tí ẹ̀ fi kábíyèsí àti Queen Naomi lọ́kàn balẹ̀ kí wọ́n ní rest of mind. Wàhálà ti pọ̀ jù. Èyí Ashley ń ṣe tiẹ̀. Èyí Mariam ṣe tiẹ̀. Gbogbo wọn ṣáà ń ṣe tiwọn. Ọlọ́run á ṣàánú fún kábíyèsí àti Queen Naomi o. Èyí tí ẹ wà nílé, ẹ kú
ìsinmi èní o. Happy Saturday to you. A fẹ́ lọ sùn báyìí, oorun ayọ̀ la máa sùn o. Ní agbára Ọlọ́run, àní tojú oorun dójú ikú o. Àní ti pàlà dépá àìsàn o. Lágbára Ọlọ́run, a máa jí láyọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe sí fídíò mi, òkè òkè lọ́wọ́ yín máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ ṣé mo dúpẹ́, èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o, ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much and I love you. God bless you.